Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ọ̀sán, a kú alẹ́, a kú àárọ̀ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. A lè kú ìyálẹ̀ta. Ẹ ṣé gan bẹ ṣe gbọ́ wa. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Ẹhẹ́n. Wọ́n bá ní àwọn sisters kábíyèsí, àwọn mẹ́ta yẹn. Wọ́n ní wọ́n tún wá sáàfin. Wọ́n ní wọ́n wá sáàfin. This time around, wọ́n wá mú divorce letter wá. Wọ́n ní bọ́n ṣe dé. Wọ́n bá ní kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ ti intimidate Naomi pé kí ló dé. Wọ́n ní kó sign pé àwọn ò fẹ́ kó wà láàfin. Sórí queen Adé queen yẹn kí wọ́n máa gbé fún kí ló ń jẹ Igbi. Ìyá Ìgbìrà. Pé Ìyá Ìgbìrà ni Adé yẹn máa tọ́ sí. Pé Naomi kó kúrò láàfin. Kó sign paper yẹn kó kúrò láàfin. Ìyẹn ní ọ̀nà wo. Wọ́n lọ́nà wo. Tí wọ́n bá pé títẹ́lẹ̀ ni wọ́n á ti fọ́ etí ẹ̀ fún. Pé tí wọ́n ò bí wọn dá. Torí bí Naomi ṣe wà yẹn. Naomi ti di màmá. Naomi ti di madam. Naomi ò sí ní kid, kò lè ṣe kid. Ó ti di adult. Time tó fi Naomi wọlé ní ààfin, time yẹn ti kọjá. Torí ìgbà tí kábíyèsí fẹ́ Naomi. Àwọn obìnrin yìí náà wọ́n wà àti that is ìyàwó bàbá rọ́pò. Gbogbo wọn. Wọ́n ní ọmọ kékeré yìí. Ọmọ kékeré ló fẹ́ wá gbádùn nǹkan tágbàlagbà jẹ́ kó gbádùn. Òun náà fi lọ wá Igbi tó fi wá fún kábíyèsí. Pé àwọn madam, àwọn tó lówó, àwọn tó ní fún, tó lè kọ́nà, àwọn tó lè mú inú kábíyèsí dùn, àwọn madam tó bá rí kábíyèsí pé láwọn madam wọ́n mọ̀ pé yes, àwọn yẹn ló lórí. Èwo ni pé ní ṣì wá jó lórí. Wọ́n ó sì gbàgbé pé àyànmọ́ ológun orí rẹ̀ lẹ́jọ́. Ó máa ṣe. Ẹ rí pé àwọn women, àwọn ẹ̀gbọ́n kábíyèsí, àwọn women, mi rò pé wọ́n ní nǹkan tó fi ń ronú. Àbúrò yín láyé ẹ̀ tó yẹ kí ẹ jókòó gẹ́gẹ́ bí ìyá fún. Nǹkan tó ń dùn mí nínú life àwọn people yẹn nìyẹn. Ó yẹ kó jókòó bíbà. Kó máa lé gbogbo anything tó bá ń fẹ́ bọ̀ níwájú àbúrò wọn, kó tètè lé dànù. Any èèrà tó bá ń bọ̀, kó fẹ́ dànù. Eṣinṣin tó bá ń bọ̀, kó fẹ́ dànù. Kó máa wo àbúrò wọn, kó gbà kọ́kọ́. Kó máa wò pé tójú tí ìyẹ́ làparò fi ń ríran. Ní kó yẹ kó fi máa monitor àbúrò wọn. Ṣùgbọ́n rọ́ fàájì ilé ayé. Ẹ̀gbọ́n wọn ti jẹ́ kán bọ́ sọ́la. Àwọn tó jẹ́ pé wọ́n ní nǹkan tó fi ń ronú. Ìyá tó kàn dédé fò ṣánlẹ̀ tó kú. Ṣé time tó yẹ kí màmá yẹn kú nìyẹn? Kì í ṣe time tó yẹ kí màmá kú. Ó yẹ kó mọ̀ pé iná ń jó lórí òkè sáré. Bàbá wọn tó tún lọ fẹ́ ìyàwó tó tún yẹ kí wọ́n tún jẹ́ kí káwọn náà kàn ṣe ìyàwó kan fi gbogbo ẹ̀ fún bàbá wọn. Irọ́ ni. Àfi kó máa jáye kó máa gba nǹkan tó ń wọ kábíyèsí. Kó ṣe máa gbà torí àwọn tí kábíyèsí náà jọ ń jọba yẹn. Ìgbà kan ni mo gbọ́ pé wọ́n wà láàfin. Pé wọ́n fi lọ́kọ wọn lẹ̀. Ààfin náà wá jókòó sí tó bẹ̀rẹ̀ sí ní control ìgbà yẹn ní Naomi wà bẹ́ẹ̀. Small thing wọ́n ti máa ṣe anything kò sí nǹkan tí Naomi mọ̀ ṣe. Wọ́n máa ní kó gbẹ́nu sọ́hùn ìwọ ọmọ pé ní ṣì. Ìwọ náà fẹ́ jẹ yí ọba. Ìwọ náà fẹ́ ṣe kíni. Iṣẹ́ wo ló ti ṣe? Èló ló wà lọ́wọ́ ẹ̀? Ọmọ kí ni ẹ́? Wọ́n ní ọmọ nobody. Gbogbo yẹn náà sọ sí àwọn olórí. Àwọn olórí túláàsì tó ń jẹ́ kí àbúrò wọn kó lọ fẹ́ wá sáàfin. Àwọn obìnrin wọ̀nyẹn. Ó máa ṣe o. Mo wà very sorry fún wọn. A jẹ́ pé family mi ló ní irú èèyàn bí kábíyèsí yẹn. Èèrà ò gbọdọ̀ rá o. Ìyà ò dẹ̀ lè jẹ́. A máa wọ́ bá ṣe máa ràdàbò. Ràdàbò. Ó jẹ́ àdúrà ni. Ẹ kún fún àdúrà.
ẹ wá fi bọ̀bọ́ yẹn lẹ̀ nìkan pé kó máa cater gbogbo wàhálà problem tó ní. Ó mà dẹ̀ ṣe o. Ó ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jayé ọba. Wọ́n ń jayé ọba. Wọ́n ń jayé ọba. Wọn ò bójútó ẹ̀gbọ́n wọn, àbúrò wọn. Torí àbúrò ni mo gbọ́ pé kábíyèsí jẹ́ fún wọn. Àwọn lẹ̀gbọ́n. Kẹ́ dẹ̀ máa wò ó. Kábíyèsí nìkan ló ń ja gbogbo ìjàkadì tó wà láàfin o. Gbogbo àwọn obìnrin káṣá ni a yọ Naomi kúrò, a yọ Queen Elizabeth kúrò, àbí Dr. Elizabeth, a yọ kúrò. Àwọn méjèèjì yẹn, àwọn nìkan lọ́gọ̀gọ̀ jà. Ṣé rí àwọn márùn-ún tó kù? Nǹkan tó ń fojú kábíyèsí rí. Bẹ́ẹ̀ sì torí owó ìjẹkújẹ tó jẹ́ pé ó lè di wàhálà fún wọn ní lọ́jọ́ iwájú. Tọ́yìn ń gbà lọ́wọ́ Mariam. Òun náà ṣe ń gbé ọlá fún Mariam. Wọ́n ń gbé ọlá fún Mariam. Wọ́n ní Naomi bá wò. Wọ́n fẹ́ gba nǹkan tó yẹ kí Naomi ó yẹ kó jèrè. Wọ́n fẹ́ gbé èrè yẹn fún Mariam. Ṣùgbọ́n kò jọ Ọlọ́run ò gbà because wọ́n lé ènìyàn ń ṣe bí Ọlọ́run ọba. Níbo ló ti possible náà? Kò possible. Ẹ wá gbé ara yín ga ju Ọlọ́run lọ. Ẹ wá mú ẹ̀mí yín ga ju Ọlọ́run lọ pé ẹ̀mí tẹ̀dẹ̀ ni ẹni tẹ́ ń ṣe ìgbéraga fún òun lónìí. Tó jẹ́ pé ẹlẹ́mìí lè gba nǹkan àtẹni tẹ́ ẹ̀ tí ẹ bẹ̀rù Ọlọ́run. Bó ti ẹ̀ jẹ́ pé ẹ̀mí yìí tí Ọlọ́run ti ẹ̀ fún gbogbo èèyàn àwọn ẹlẹ́dàá tí Ọlọ́run dá sáyé. Bó ti ẹ̀ jẹ́ ẹ̀mí yìí tí Ọlọ́run ti ẹ̀ fi ta olúkálùkù wa lọ́rẹ. Ṣé kò yẹ ká fi ìtorí ẹ̀ ká ti ẹ̀ máa forí balẹ̀ fún Ọlọ́run pé láìsí Ọlọ́run kò sí èèyàn. Ṣùgbọ́n ẹ̀ ń ṣe gàlè. Kí ni ìtumọ̀? Ẹ lọ gbé divorce paper wá fún Naomi pé kó sign. Torí ẹ̀yin lẹ fẹ́ Naomi wá sí ààfin. Àbẹ́ ẹ̀yin lọ kọ Naomi. Ńgbò bá yà wọ́n á ní Naomi kó rí àwọn èèyàn ọkọ ẹ̀ fín. Báwo ta ló máa hurú wà tẹ́ ẹ̀ ń hu yìí tán ní rin yín fín? Ta ló máa hurú? Báwo lè ṣe máa gbé divorce paper because of ìjẹkújẹ tẹ́ ẹ̀ gbà lọ́wọ́ tí Mariam fún yín jẹ because a gbọ́ pé ẹ̀yin lẹ ti Mariam wá sáàfin pé kó victimize Naomi. Kó victimize Naomi torí ibẹ̀ yẹn kò lẹ́tọ̀ọ́. Ọmọ kékeré yẹn ò lẹ́tọ̀ọ́ láti wá jẹ ogún láti wá jèrè nílé kábíyèsí. Kí ló ti ìgbélé ayé ṣe? Kí ló mọ̀ tó ń jẹ́ olórí? Àwọn olórí a máa mọ́ wọn wá sáàfin. Òun lẹ fi lẹ mú tú láti wá fún ẹ̀gbọ́n yín. Ẹ̀yin àbúrò ẹ̀yin wá fún àbúrò yín. Ó mà dẹ̀ ṣe o. Ojú gbà mí tì fún yín. Kò tiẹ̀ sí problem. Gbogbo ìta ẹ̀ ń ṣe yẹn kan fúnra yín, ẹ kan ìyà ń jẹra yín. Torí Naomi bó ṣe wà yẹn, ó ti ní baba nígbẹ̀jọ́. Naomi ní baba nígbẹ̀jọ́. Ó ní Ọlọ́run alààyè. Ó ní Jésù. Ó ní ẹ̀mí mímọ́. Kàmáyé sọ pé àwọn áńgẹ́lì tó ń ṣùrùbù tó ń ṣe ìránṣẹ́ fún Naomi. Tẹ́ ẹ bá mọ̀, mo sọ fún yín lénìí pé àwọn tó ń ṣe ìránṣẹ́ fún Naomi wọ́n pọ̀ bíbà. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yẹn? Tẹ́ bá fẹ́ mú Naomi, ẹ kọ́kọ́ lọ mú Ọlọ́run náà. Tẹ́ bá ti mú orí Ọlọ́run mú, ẹ ṣẹ̀ wá mú Jésù. Tẹ́ bá dẹ̀ tí wá mú Jésù tán, ẹ wá lọ mú ẹ̀mí mímọ́. After tẹ́ bá wọ́n ẹ̀mí mímọ́ ni ó ṣẹ̀ṣẹ̀ máa kan Naomi. Tẹ́ ẹ bá ní agbára yẹn, tẹ́ ẹ bá ní ọ̀nà yẹn láti lè mú náà. Tẹ́ ẹ mú gbogbo àwọn tí ìṣáájú yẹn tí mo ti dárúkọ, Ọlọ́run mẹ́ta lọ́kan. Ẹ lọ kọ́kọ́ mú wọn náà. Kẹ́ tó wá fàbọ̀ sórí Naomi. Tó bá pẹ́ ẹ̀ ní gbéná dànù. Ẹ gbé orí sókè ẹ̀yin lẹ̀kùn. Ká gbé yín sókè ẹ̀yin lẹ̀kùn ayérayé nítorí pé ọba ògo fẹ́ wọlé lọ. Ta ló bá ògo yìí? Ọlọ́run àwọn ọlọ́run ọba tó le nípa àti agbára. Bẹ́ẹ̀ ni, ó lè mi yóò gbójú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Ọlọ́run wá. Ọlọ́run tó dá mi, tó dá gbogbo wa tó wà lórí ilẹ̀. Lẹ bá ń sọ yí pé Naomi ló kù kó wá sign. Ta ló rán yín? Ṣé ẹ̀mí mímọ́ ló rán yín ni àbí Jésù ló rán yín àbí Ọlọ́run? Tẹ́ ẹ̀ ṣe bí Ọlọ́run. Níbo ló ti fẹ́ possible?
Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ wábi wọ́ sí. Naomi tiẹ̀ ti sọ fún ó ti yarí. Naomi àná lẹ̀ ń pe Naomi sí. Naomi tó ti gbàgbára tó ti mu ẹ̀jẹ̀ Jésù yó bámúbámú. Ó dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn yanrìn níbẹ̀ ṣé ń wo Naomi bẹ́yẹn. Ẹ jọ̀ọ́ ẹ jáwọ́ ńbẹ̀ kì í ṣe ẹrù yín. Ìṣẹ́ tí Naomi bá fẹ́ rìn yín fín, ó kàn máa rìn yín fín, ó kàn wò ti Ọlọ́run. Mo kàn fẹ́ kí Naomi kí Ọlọ́run kó dá sèríyà kó dáwọ́lé iṣẹ́ tẹ mú wá sínú ààfin pé kí Naomi wá máa jẹ ìṣekíṣe. Ọlọ́run ní jẹ́ kí Naomi jẹ ìṣekíṣe. Kí ló dé? Wọ́n ń pè wọ́n lólè, wọ́n ń gbọ́mọ ẹran jọ. Kí ló ṣẹlẹ̀? Dẹ̀ sinmi ẹ̀dọ̀. Ṣebí ilé ọkọ lẹ́yìn náà wà? A kúkú mọ̀. Bí ilé ọkọ bí ò sí ilé ọkọ torí tẹ bá wà nílé ọkọ, tẹ bá pé ẹ respect àwọn èèyàn ọkọ yín, ẹ ṣe kíni. Ẹ ní wá sọ́dọ̀ ọmọ yẹn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ pé kọ́mọ. Báwo lọ mọ̀? Ṣé tó wá ṣe bẹ́ẹ̀ fún yín nílé ọkọ yín, ṣé ó máa dáa fún yín ni? Ṣé ó máa dùn mọ́ yín nú? Kọ́kọ́ fi nǹkan ṣírò ara yín. Ẹ̀yin èèyàn mi, kò ń dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Ẹ má bínú. Ẹ má sọ pé bóyá nǹkan tí mò ń sọ pé ó ṣe kíni bẹ́ẹ̀ kó ká mi lára. Gbogbo wa náà la bí amọ̀ náà. Ẹ tẹ̀ jẹ́jẹ́ náà. Ẹ bẹ̀rù Ọlọ́run náà. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi fi tó kù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín.